súnmọ́ dáadáa. Hello. Ah! Olúwa mi iye. Wọ́n báyìí náà, wọ́n báyìí náà. Ẹjọ́ kọ́ bá wa pa jẹ́rẹ́tọ̀ yẹn. Kọ́ bá wa pa jẹ́rẹ́tọ̀ yẹn náà. Fílẹ̀ ẹ má jẹ́ ìkúrò mẹ́yìn ó yẹ. Ah! Fílẹ̀. Fílẹ̀. Yé. Bọ́ sẹ́yìn kó gbé mi tán. Orí sẹ́ni. Fílẹ̀. Fílẹ̀. Kí ló dé? Wọ́n ti yá wọ́lẹ̀lẹ̀ ẹ̀mí àwọn wòlíì. Ó yá gbé láti ilẹ̀ báyìí. Wow! A ti bẹ̀rẹ̀ láìfo. Ah! Olúwa iye. Ok, wọ́n sì ń kùn lọ́wọ́ mẹ́ẹ̀. Bọ̀dá sàlútù yín. Wá báyìí. Wọ́n dé wọlé lẹ́yìn àbórí. Ilé ìbólẹ̀ lẹ́yìn. Wọ́n ti wọ́. Wọ́n tún stamp ẹ̀. Sórí báyìí. Fine. Fine. Irọ́ ni o. Wo lọ dúró sí gúnbẹ̀ yẹn. Ṣé ẹ̀ẹ́dẹ́kun sáfà Iyabeji nílé báyìí? Dọ̀dọ̀ láti bẹ̀rù. Ṣé wọ́n ti bàbá rẹ̀ ṣọ́ọ̀bù tán ni? O kì í sí bẹ́ẹ̀ tó máa lò rí. Wọ́n ti ṣe sílì. Okay, very good. Ó yá gbélé ẹ̀mí mímọ́ o. Borí ibẹ̀ ń lọ. Olódùmarè. This is wonderful. Gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ ṣiṣẹ́ ilé yìí. Níwájú ẹni tí èmi dúró. Tí mo dá májẹ̀mú kí máa lo ọjọ́ ayé mi níwájú ẹ̀. Ẹni mọ̀ kóró. Àmín Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ ẹ wò oríire pọ̀ lẹ́ni tá a máa kíra mò ń bọ̀. Àti ìbẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ nínú iṣẹ́ ilé yìí. Bí Olúwa mi ti wà tí ẹ̀mí ẹ̀ wà. Ẹni mọ ìbànújẹ́. Àmín Jésù. Ẹ wò títí ọjọ́ ayé yín ẹni mọ ìpọ́njú. Àmín Jésù. Mazabri hatuda. Ẹ lajú gbogbo ohun tó ń pa èdè kọ̀ọ̀kan lẹ́kún. Ẹ̀mí mímọ́ sọ di ẹ̀rín. Àmín Jésù. Bí ilé yìí bó ṣe yọ lọ́ọ̀kan. Bí ilé yìí ṣe yọ lọ́ọ̀kan. Ẹ sàmí kẹ́ má fi ṣeré sà. Nínú ẹ̀rín láti mọ àṣẹ. Ẹ sàmí bí ilé yìí ti yọ lọ́ọ̀kan. Ògo yín kó tàn kárí ayé. Àmín Jésù. Bí ilé yìí ṣe yọ bí òrùn látọ̀ọ̀kan. Nígbà tó jó èèyàn wá fọ́. Ẹni ojú ẹ̀ fọ́ gan yóò ríran. Ẹni tó fọ́jú yóò rèlè. Mo gbọ́ pé wọ́n náà ti kọ́ tí àdé. Mr. Wale Mat láti New Garage. Wọ́n fún màmá ní sẹ́ẹ̀tì àga mẹ́rin sẹ́ẹ̀tì. Mo tún wá dọ́pẹ́ wọn ẹ tún ní wọ́n fi aago rán yín sí mi. Pé ká tó fún mi ní aago àtìyàwó mi náà. Kò sí wàhálà. Mr. Wale Mat. Alága Ògo furniture Ògo New Garage. Bàbá yẹn ẹ̀ ní rí bànújẹ́. Àmín Jésù. Wọ́n tún lóbìnrin kan tó fi kíni fi ránṣẹ́ ní látẹ̀kọ́. Kitchen utensils. Pọ́ọ̀tì ṣíbí wọ́n fẹ́ kó dé wọ́n ti ń kó bọ̀. Mo tún wá gbọ́ pé ibi tá ti ọ́dà bẹ́ẹ̀dì wọ́n ti ń kó bọ̀. Máa bọ̀. Okay. Wọ́n náà ti lọ ra generator lónìí àti freezer. Ṣọ́ ti ń kó bọ̀. Wọ́n ti ń kó bọ̀. Níbo kí lẹ wá tó ń sọ yìí? Ẹ mọ́nítọ̀ wọn kọ́kọ́ tí àdé. Iyabeji dà. Mo fẹ́ kọ́ rìn pàdé mi ní o. Díẹ̀ mọ̀mọ́ díẹ̀. Ẹ má sáré. Ó yá díẹ̀. Gbé ló mọ̀mọ́. Díẹ̀ ẹ ṣáà dúró. Ẹ dúró. Mọ̀mọ́. Wọ́n lọ. Ayọ̀ bá ayọ̀. Ìdùnnú bá ìdùnnú. Oríire bá oríire. Ayọ̀ ló bá ayọ̀. Inú wa sì ń dùn fún ayé mọ̀mọ́ Ìbejì. Ẹ tún rìn díẹ̀. Ẹ mú wọn lọ́wọ́ ẹ̀sìn mọ́ lọ́wọ́ díẹ̀. Ṣé ibi tó kàn? Ṣé wọ́n ti kọ́ tí a bọ̀? Ok, màmá ti rìn. Fine.
ẹ kọ́ gbàgbà fún ọ̀nà kan jókòó àmọ́ àti ìbẹ̀rẹ̀ tí àkànjókòó náà láìfù eléyìí lónìí ẹ̀rọ máa lu wọ́n lu láìfù pa ni ó yá tí àdá ṣé wọ́n ti ń gbé bọ̀ ó yá ká máa bọ̀ báyìí gbélé ìlàtọ̀ kan wọn ìkún bí ìtàn o ẹni bá fọ́jú gan yóò ríran ó yá ẹ máa jáwọ́ kí ní ìbọlẹ̀ fírísàdà ó yá ẹ̀yin bọ̀dá yẹn sọ́pọ́ọ̀tì wọn ń bọ̀ náà wà ó yẹ sọ́pọ́ọ̀tì wọn ó yá ókè wọ́n ní mọ́tò wọn bàjẹ́ síbẹ̀ yẹn ó yá ká máa gbé bọ̀ tí a ti dé ẹsẹ̀ àjókòó síbẹ̀ má bọ̀ wọlé báyìí ó yá àtúnúkẹ́ ẹkúnlẹ̀ kẹ́ dúpẹ́ láwọn èèyàn kẹ́ wá ṣàdúrà fún wọn. ẹ ṣé mo dúpẹ́ ọ̀rọ̀ bá mi dúpẹ́ lórúkọ Jésù náà ní tọwọ́ àmín Jésù. lórúkọ Jésù iléeṣẹ́ yín yóò máa lọ òkè ẹ̀ ní lọlẹ̀ títí láíláí ìbànújẹ́ ò ní yálé yín bẹ́ẹ̀ ṣe fẹ̀rí sí wa lẹ́nu ẹ̀rín ò ní wọ́n lé yín ìbànújẹ́ ò ní yálé yín láíláí ẹ ṣé kitchen cabinet ti dúró ó yá tí wọ́n ti gbé generator dé wọ́n ti gbé freezer dé gbogbo ẹ ti dé náà mọ̀. Ó yá. àṣẹ lọ́sùrí láì padà lọ sí wáyà àṣẹ ẹ̀rí bá gbẹ̀yìn ọ̀rọ̀ ìfọ̀dúnjọ́ òní jalè lọ́wọ́ generator rèé chacha ó yá Sir. ó yẹ jáde lẹ́sẹ̀ bọ́lẹ̀. Olúwa ṣeun. Bí tí wọ́n fi ránṣẹ́ láti Èkórè o. Gbogbo kìíní yóò ṣẹlẹ̀ lásán. Àṣìkò tó tù rí ayé ti. Gbogbo tó fi ránṣẹ́ rẹ̀ eléyìí mọ́mì kan láti Èkó wọ́n fi ránṣẹ́. Lórúkọ Jésù, gbogbo atẹ́gùn tí ó máa fẹ́ lù mí nílé ayé kò ní. Ẹ máa bá ń já. Ẹ máa bá ń já. Gbogbo ayé yìí kò ní mú nira lọ́wọ́. Mọ́mì ló fẹ́ yìí àtọ́kọ̀ mi kọ́ mi. Lórúkọ Jésù, ẹ ò ní mọ̀ nira nígbà kọ̀ọ̀kan. Àwọn náà na send the gas cooker yìí. Ó yá. Olúwa o. Ẹ máa já. Olúwa o. Àwọn kìíní ẹ̀ máa kó fún ọmọ yẹn sẹ́ẹ̀. Gbogbo àwọn ọ̀dà yẹn. Irọ́ ẹ̀ka àwọn tán já ilẹ̀. Àwọn ìdọ̀tí yẹn ó yá ìwọ mú balẹ̀. Ẹ bá wa gbá bẹ̀rẹ̀ kúrò. Ó yá ẹ bá wa já. Àga ló ń gbé wa lẹ́yìn. Ẹ bá wa sọ̀pọ̀tù wọn. Màmá máa ṣàkóso. Màmá máa ṣàkóso. Ó yá. Màmá máa ṣàkóso. Wàlá ìka máa ṣàkóso. Láyé mi, ẹ̀yin ni màmá kọ́ ṣàkóso sí. Ó yá jẹ́ ẹ ti rí báyìí. Odidi gas cooker ni wọ́n fi ránṣẹ́ láti Èkó. Ẹnìkan ló fi gbogbo ilé ìránṣẹ́ ó tún kù. Ẹjẹ́ agbẹ́jẹ́ ẹ̀ńtọ́ ìbọn kan. Ẹjẹ́ àti ìbọn lẹ́jàre. Ó yá. Ẹ bá wà pé bọ́ọ̀lù. Wọ́n tún gbé fry pan sí fún màmá. Wọ́n tún gbé abọ́ sí i. Kíní ìfọ̀tọ́lẹ̀tì wọ́n gbé sí. Flashlight wọ́n gbé sí. Ó yẹ ibi ìbọn. Báwo wá ní iléeṣẹ́ yìí fẹ́ gbóná? Gẹ́tù rèé. Báwo ló ṣe fẹ́ gbóná? Kò possible now. Ẹ máa ń papá nìyí. Gẹ́tù rèé. Ẹjọ́ gbogbo omi táwọn jáde nínú ilé, gbogbo táwọn fi jẹ, táwọn fi ṣe, ẹjọ́ sí kò ní máa ṣàdúrà. Standard kettle rèé. Standard kettle wọ́n fi ránṣẹ́ láti Èkó. Electric blender. Kí ni ẹ̀dá? Ó rèé. Electric blender wọ́n fi ránṣẹ́ láti Èkó. Ẹnìkan ló fi gbogbo ilé ránṣẹ́ o. Ẹnìkan ni o.
àwo jẹun wọ́n fi ránṣẹ́ láti Èkó ẹnìkan ló gbogbo ilé ìránṣẹ́ o kílé ìlọ ilá ọ̀bẹ footmat gbogbo ilé wọ́n fi ránṣẹ́ láti Èkó ní o ẹnìkan náà ló fi ránṣẹ́ o tó wẹ̀lì rèé kí lélẹ̀ iná kí lélẹ̀ iná. Ètò wọn fi ń bí abọ́rẹ̀ ó yẹ lọ́mọ sẹ́ẹ̀tì kìkì ẹ lọ́mọ sẹ́ẹ̀tì kìkì ó yá kí lélẹ̀ yìí abọ́rẹ̀ abọ́ àbí kí lélẹ̀ iná. Abọ́ àbí pọ́ọ̀tì wọ́n fi ránṣẹ́ láti Èkó. Ẹ bá wa sex fan. Jẹnẹrétọ̀ yóò yẹ rọ epo sí. Ṣé wọ́n ti rọ áìlì sí? Bẹ́ẹ̀ni sà. Ṣé a ti rọ sí? Ó yẹ fẹ́ epo sí. Ẹgbà, iṣẹ́ ọmọ bá ṣe rè. Ẹ tọ́jú plọ́ọ̀gì, wọ́n máa lo eléyìí sí. Ó yẹ bá wa gbé epo dà. Àwọn àdá yẹn dàgbà. Ó ń dà. Níbo ló wà? Epo dà. Ẹ bá wa tanná. Ẹ ti ẹ̀ wo lẹ́lẹ̀ iná. Ẹ wo lẹ́lẹ̀. Wọ́n wọ́ ilẹ̀ ẹlẹ́yìí, ó sì dán. Ẹjọ́ jẹ́ ta ní jẹ́rẹ́tọ̀ yìí. Ó yẹ bá a fapò mẹ́wọ̀n. Ta ni jẹ́. Ó kàn bí iṣẹ́. Ó yẹ bá a gbé fò. Ẹ bá a fẹ́ tán ti wá. Ok, wọ́n ti gbé pílò sí. Pílò sága, pílò mélòó? Bíi 6 sí 7. Ọ̀fẹ́ náà mọ̀ fún alága yìí Mr. Wale Mat láti New Garage. Iléeṣẹ́ yín ò ní jóná. Àmín Jésù. Mr. Wale Mat láti New Garage. Ẹ ní má bàjẹ́. Àmín Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá. Ẹ lọ bá Mr. Wale Mat nájà wọn. Wọ́n ń ṣe àga. Wọ́n dẹ̀ ṣòro. Ẹ wo ọ̀fẹ́ ni wọ́n fún màmá ọ̀fẹ́ Ọlọ́run. Wọn gbowó. Ọ̀fẹ́ ni wọ́n fún wọn. Àti mọ́tò tó tún kó débi. Ok, ó dà pé ẹni wọ́n tún ní kẹ́ fún mi láago. Ó yá aago yẹn dẹ̀ bá ń kó. Ẹni wọ́n ní ká fẹ́ mi nìkan. Kẹ́ fún ìyàwó mi. Sáwà nìkan tán. Ajẹ́ pé mi ní ó da àgọ́ jù. Mo ṣẹ̀ṣẹ̀ fún yẹn láago mi. Lọ́jọ́ wo náà? Kò yẹ kí n kí mo ń wo náà ni. Ó yá jẹ́ǹde. Tẹ bá dé ẹ máa fi sínú ẹ̀ padà ní. Kí n tiẹ̀ kọ́ dé náà. Ṣé màá mọ̀ dé? Kílẹ̀kílẹ̀ yín pè ń ti yín. Ok, bóyá kò yẹ dà. Ẹ bá ń yọ ń bí o. Ìwọ náà yọ sófẹ́ ń tì ọ́ ni. Owó ti ń kàrámọ̀ bóyá. Ó yá. Fine, ó yá bá ń di àǹtí. Ẹ ṣeun. Ó tọ̀nà o. Mr. Wale Mat èmi ní kankan wọ́n fún mi ní o. Tọ̀nà. Wọ́n ní fún mi ní. Tìyàwó mi dà. Tìyàwó mi rè. Ṣé n fi díṣẹ́ ni àbí ń ta? Máa fi díṣẹ́. Wọ́n ti ń dàgbà ṣe. Àgẹ́ ò tí ì tán ni. Ẹ mọ̀ kú sábàdà. Wọ́n ní mọ́tò tó fi gbé wá bàjẹ́ síbẹ̀ yẹn. Ó yá ẹ̀kọ́ ẹ̀lẹ́ ibẹ̀ ni. Iwájú òdòmí náà já sí kò sí wàhálà. Ìyókù náà ti ń bọ̀. Èwo lẹ̀ ń bá wá sí. Èwo lẹ̀ ń bá wá sí lọ́wọ́ yìí. Wọ́dúróòpù ẹ ṣàṣeyọrí. Ẹ bá ń tọ́jú àwọn páálí rẹ̀ yìí kí n mọ̀ fi nù. Aago yìí ọdún 2 máa fi lò. Ọdún 2. Ẹ bá ń tọ́jú ilé. Ṣé ibi tá a ti máa tọ́ omi rèé? Ṣé bẹ́ẹ̀ ni? A máa tọ́ fún bí máa ṣì ń bí bẹ́ẹ̀. Ìṣúwàlà. Bọ̀dá pé ń tàdà. Iṣẹ́ wọn ṣe ká má parọ́. A ní báwa ro epo lábàá tán náà. Ìgbà tí mo lọ ra aṣọ màmá ní Gbági, ìyá òyìnbó onígèlè ní Gbági, wọ́n fún màmá ní gèlè. Ó ń dà. Ìyá onígèlè ń Gbági. Ṣé wọ́n ti wọ́n ń wò yín àbí? Ìyá òyìnbó onígèlè. Ok, ẹ ti mọ̀ wọ́n tẹ́lẹ̀. Wọ́n jẹ́ fáǹsì màmá. Ok. Wọ́n fún màmá ní Ẹ bá wa tan jẹnẹrétọ̀. Ẹ bá mi gbé gèlè yẹn wá náà. Jẹnẹrétọ̀ rèé. Freezer dà. Wọ́n ní kí ẹ bá mi gbé gèlè yẹn. Freezer yẹn rèé o. Wow, ṣáṣá. Màmá Freezer fẹ́ mọ̀ lónú ṣọ́ọ̀bù yín rè. Bẹ́ẹ̀ni. Wọ́n máa já ọjà síbẹ̀ lọ́la. Freezer, jẹnẹrétọ̀. Ó yá ní ẹ wá lọ tan jẹnẹrétọ̀ sẹ́ẹ̀. Géléré. Màmá onígèlè ní Gbági ẹ̀ ní jábọ́. Ọjà yóò máa lọ sókè. Ìyá òyìnbó wọ́n lẹ fún màmá ní kinní. Màmá ti ń rìn o. Ẹ jẹ́ màmá ó kàn lè gbàgbà kọ́ lọ jókòó lórí àga. Mo ń bọ̀.
ẹja sí lẹ́yìn. Mọ̀mọ́ ẹ̀rọ ó yá lórúkọ Jésù ògo fún Jésù. Díẹ̀ ẹ má wòran o. Kò ṣe Jésù. Màmá rìn fúnra wọn. Wọ́n fẹ́ jókòó fúnra wọn màmá díẹ̀. Màmá lọ jókòó fúnra wọn. Ó ti tán báwọn. Ṣé o ti rí nǹkan báwọn? Màmá lọ jókòó fúnra wọn. Àní ẹ̀ka wa tán dẹ́rẹ́ kò ṣe ẹ̀. Ẹja wo náà nù lé náà. Ó yẹ bá wa tẹ́ fútùmàtì káwò náà. Àwọn pítì tẹ́sì tó yẹ bá wa kó lọ pítì. Ó yá. Jẹnẹrétọ̀ ni wọ́n ń gbé lọ yìí. Wọ́n fẹ́ lọ bá wa tàn. Ó yá. Ẹ wo ìsílẹ̀ ti dùn. Àmàlà ti dùn jẹ lọ́jọ́ wo? Lọ́jọ́ tọ́. Ṣẹ́yìn ló wà ń bẹ̀ ni? Ẹ lè kú lọ́la. Kódà dúró jàmàlà. Àmàlà yìí dùn sẹ́. Dúró jàmàlà. If I dúró jàmàlà. Yóò dùn ẹ tí ò bá dúró jẹ́ o. Èwo ló wà nínú pálí ẹlẹ́? Ṣé pálí fírísà ni? Ó yẹ kí wọ́n máa gbé bọ́ta. Àti gbé fírísà bóyá ìta ẹgbà. Ẹgbẹ́ bọ́ta. Ògo ni fún Jésù. Ọlọ́run tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ ó sì parí ẹ̀. Ó tọ́nù ní báyìí. Ògo ni fún Jésù. Jáde toilet jáde kitchen. So a ti ṣe kitchen cabinet àti ṣe zinc ti wà ń bẹ̀. Ṣómi ti ń yọ. Ok, wọ́n ti pump. Ó yá ẹ bá wa pump omi. Store lélẹ́yìí. This is store. Store rẹ̀ ó gba oúnjẹ tó pọ̀ dáadáa. To the glory of God. Kí ló túbù kí náà ń gbé bọ̀? Ṣága ni. Ó yá. Ìyókù dà. Ẹgbẹ́ bá ṣe ń gbé bọ̀ yẹn. Wà bọ̀dá kú iṣẹ́ o. Ó ní mọ̀ bànújẹ́ o. Bọ̀dá ìkú iṣẹ́ o. Àwọn wọ́drópù òkè. Òyà á lọ gbé wà hẹ́n. Wọ́n náà ti ń ṣe wọ́drópù náà. Ó yẹ bá wa tari àwọn pálí ń sọ̀hún. Bọ̀dá ìmọ̀ra pẹ̀lú àga ọwọ́ rẹ̀. Ọ̀fẹ́ náà fún alága yìí. Mr. Wale Ma. Láti new garage. Ó fún wa ní àga píà kan. Sẹ́ẹ̀tì kan. Ní mọ̀ bànújẹ́. Thank you so much. Ẹ ra ànúgbà Mr. Wale. Mr. Wale Ma. Láti new garage. Màmá tó fún wa ní nǹkan látẹ̀kọ́. Wọ́n ní ká má dárúkọ àwọn. Màmá yẹn tó fún wa láwọn kí ní látẹ̀kọ́. Ó yá. Báwa jẹ́ àgbà síbí. Èrò ti pọ̀ lọ́nláìn kí ló jẹ́ bẹ̀. Gbogbo ń tẹ́ fún màmá rẹ̀. Ẹ bá wa tan jẹnẹrétọ̀. Ó yá, èwo lélẹ̀ ẹ wá. Fọ́nìṣọ̀ ẹ wá. Èwo lélẹ̀ wọ́dúrópù lélẹ̀. Ẹ sì máa nà ọgbà àbí. Àbóòdè ní pé kọ́lọ̀ rẹ̀ fáìn. Patronize àwọn tó ń ṣe ọlá kíni náà. Ọlá Sam Furniture. Àwọn náà ṣe wọ́dúrópù yìí. Wow! Gbogbo bí náà ti sẹ́ẹ̀tì. Àbóòdè nǹkan báyìí. Ó ti sẹ́ẹ̀tì dáadáa. Ó yá, ẹni wọ́n ti ṣe bẹ̀rẹ̀ náà. Ok, kàn gbé kíní nìkan, kàn gbélé nìkan. Ó yá, fine. Màmá kò fi kẹ̀kẹ́ rìn mọ́. Màmá kẹ̀kẹ́ yín dà. Sọ́dà ló kí lẹ náà ṣe. Màmá láwọn ò fẹ́ kẹ̀kẹ́ mọ́. Ẹ fẹ́ kẹ̀kẹ́ yìí fún o. Ẹsẹ̀ mi ti rí o. Ẹ fẹ́ kẹ̀kẹ́ mọ́. Ò fẹ́ wọ kẹ̀kẹ́ mọ́ o. Ẹ fẹ́ kẹ̀kẹ́ mọ́. Ò wọ kẹ̀kẹ́ mọ́ o. Ó bá ẹgbẹ́ kẹ̀kẹ́ sílẹ̀ ẹ̀jẹ̀ mọ́ orí kẹ̀kẹ́. Ẹgbẹ́ kẹ̀kẹ́ wá. Wọ́n ní ẹgbẹ́ kẹ̀kẹ́ wá. Wọ́n ní ká wá bí gbé kẹ̀kẹ́. Ó yẹ ẹ̀kọ́ náà nù lé. Wọ́n ní ká wá bí gbé kẹ̀kẹ́ lọ, àwọn ò fẹ́ kẹ̀kẹ́ mọ́. Ẹ bá wa sáré sẹ́ẹ̀tì fáànù yìí. Kémi náà gba fáànù díẹ̀. Ó dá kéèyàn gba fáànù dáadáa. Ó yá. Ẹ bá wa tẹ́ fútmáà. Abẹ́rẹ́ ni bá ṣe kun ilé yẹn. Ẹ bá ṣe kun ilé yẹn. Wọ́n dẹ̀ kun dáadáa ṣá. Wọ́n dẹ̀ abẹ́rẹ́ ni wọ́n ti kun. Ẹ bá ṣe kun ilé yẹn. Ẹ wò. Ẹ bá ṣe kun ilé yẹn.
in fact tó ṣe dáadáa ẹ wo iná tó wà ní dining iná tó wà ní dining iná yẹn wà ń bẹ̀ dáadáa iná wà ń bí náà iná tó wà ń bí ńkọ́ gbọ́dọ̀ ti ń tàn ó yẹ máa bọ̀ ó yá ẹ bá wa set ṣé àga ti tán báyìí set kan ó kù tébù ló kù full set ṣé kẹ̀kẹ́ màmá rè. Màmá ní kí n ṣe tòun mọ́. Màmá ẹ̀ mọ́ wá má bọ̀ màmá ó yẹ dúpẹ́ kí n jókòó lẹ́gbẹ̀ẹ́. Ẹ máa yà wúrà fún gbogbo àwọn tó kó kiri yìí. Mo bọ̀ bí mo ṣe máa ń ràn àwọn arúgbó lọ́wọ́ mo máa ń sọ wọ́n di ìyàwó mi màmá tí mo ràn lọ́wọ́ láti mo ní àwọn náà di first wife ṣùgbọ́n màmá mi máa lọ lẹ̀ báyìí mo lè bínú mo lọ ṣẹkọ èmi aríyàwó kọ ìyálé ìyàwó tó ń san lọ́wọ́ rẹ̀ eléyìí báyìí mo ti fẹ́ wọlé báyìí ẹ ní bínú ni màmá ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn dúpẹ́. mo dúpẹ́ lọ́wọ́ kálukú o mo dúpẹ́ gbogbo kálukú o lọ́kùnrin ni lóbìnrin lágbà ní lọ́mọdé mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o Ọlọ́run ló ṣe lé ẹ ṣé mo dúpẹ́ o àti ìwà mo dúpẹ́ olúwa wà pẹ̀lú mi o àtọ́láwò ní fi sílẹ̀ o àtọ́láwò ní fi ẹ má bá wọn sàmì. àmín Jésù àmín Jésù àmín Jésù àmín 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 Jésù àmín àmín o Jésù ẹ ṣé o ẹ ṣé o adúpẹ́ àmọ́ lóore o àníjòyè sábúrà ẹ ṣé o àníjòyè sábúrà ọjọ́ ẹ̀sọ́ òní bọ́ kanra o ẹ ṣé adúpẹ́ o ẹ ṣé kò ní suyín kò ní rẹ̀ yín o. Màmá oore tọ́lọ̀ ń ṣe fún yín kò yé mi gan. kò yé mi náà o ọlọ́run yóò. Ìgbàgbọ́ tí mo ní lọ́jọ́ tí mo sọ kí nìkan mo ní màmá nǹkan méjìlá ṣe mo ní àgbàdua Ọlọ́run sì dìde ìrànlọ́wọ́ pé ẹ kọ́ ilé ìtara ọdún ẹ má gbàgbé èmi nílé ìkóṣù kan òní. Today is 27th of February 2023 and there's a foundation lay ní 27th of January ṣé bẹ́ẹ̀ ni date wo lára rẹ̀ 26 lára rẹ̀. 27 lára. ilé Iyabeji oṣù kan. ta ló sọ pé èèyàn ò lè kọ́lé láàrin oṣù kan níbo ló ti gbọ́ bá wọn. ìgbà tí kan ó jókòó sẹ́yìn oṣù kan wáyé dá ọ̀rẹ́ wo tí ẹnìyẹn tọ́lọ̀ nǹkan nìyẹn tọ́lọ̀ ń bá ti ṣe tán ó ti ṣe tán when God is ready he is ready Ọlọ́run kì í fi nǹkan falẹ̀ tọ́lọ́ ó bá ṣèyàn lórí yóò ṣèyàn lórí màmá yìí ti jìyà tó pé ó ti jìyà tó pé kán mọ̀ fi ọ̀sẹ̀ mẹ́ta kọ́lé kì í ṣe stéèjì ni wọ́n ẹ̀sẹ̀ fọdún méje kọ́lé ògo ni fún Jésù lókè ọ̀run ọjọ́ wo la máa ṣí lè ná ọjọ́ Thursday la máa ṣí ẹ bá wa ṣàwọn fáànù yẹn ẹjọ́ òṣìṣẹ́ fírísà rè ògo ni fọ́lọ́run jẹnẹrétọ̀ ti dé ògo ni fọ́lọ́run ohun gbogbo ti sẹ́ẹ̀tì ẹ ò bá ṣe ṣẹ́nu bíbá yìí bá ṣe ṣe aṣẹ́níṣe kẹ̀kẹ́ ṣùgbọ́n mo ti sọ fún yín pé mọ̀mọ́ mo rìn from day one mo ti jẹ́ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ pé ẹni tó pè mí mo gbà á gbọ́ ẹni tó rán mi níṣẹ́ ń bẹ́ tòsí mi kò jọ̀wọ́ mi sí rí kò fi mí lẹ̀ tó bá ti lóun ó ṣe nǹkan yóò ṣe é ó lóun ó mú àwọn ọmọ Ísírẹ́lì jáde lóko ẹrú ó ṣe é fún wọn ó lóun ó fún Sárà ní ọmọ ó fún un lọ́mọ ó lóun ó fún Ánnà lọ́mọ ó fún un lọ́mọ Ọlọ́run olùtọ́jú májẹ̀mú ni our God is a common ni pé kò sí ní tá a fẹ́ ṣe Ọlọ́run ti ṣe tí ó ṣe fún wọn náà. So o ṣe má lára ẹni tó ti ga o ṣe má kórìíra ẹni tó rà àánú gbà o ṣe má bínú sẹ́ńtọ́ náà ń yọnu sí wo hypertension lè pa ọ́ o ṣe má kórìíra ẹni tó náà ń gbà fún o ṣe gbà fún ẹni tó náà ń gbà fún Ọlọ́run ló dé láyé ìyá yìí Ọlọ́run fèmí ṣe sábàbí ni èmi kọ́ mo ṣe Ọlọ́run ló lọ́wọ́ sí i tí n bá pè àwọn èèyàn tá àbá dáhùn kọ́ tá a bá bẹ̀ wọ́n tá àbá gbọ́n kọ́ nígbà tí iṣu kan ṣẹlẹ̀ lọ bí mo ṣe bẹ̀bẹ̀ tó táwọn èèyàn bá ní pásítọ̀ á ṣe nǹkan kan mọ́ kí la fẹ́ ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run ní kinní ìṣẹ́ ogun tó wù kó dìde máa parí kinní yìí
Ọlọ́run sì fi ẹ̀mí rẹ̀ sínú tèmi náà pé ìránṣẹ́ mi mo ránṣẹ́ ni o kó o yá ṣe tó bá fẹ́ jẹgba ogóde ní fọ́lọ́run lókè ọ̀run lẹ́yìn iṣẹ́ ìbẹ̀rẹ̀ ó sì parí sí ògo Ọlọ́run ẹ má bá wa yin Ọlọ́run lọ́run láì ògo ni fún Jésù ẹ jẹ́ fún kọ́ńpáǹdì yẹn ministers toilet wow wonderful wonderful iná náà tún wà ń bẹ̀ Thursday la máa ṣí lẹ́yìn Thursday la máa ṣí ó dẹ̀ wù wá irú nǹkan báyìí kò ṣeé ṣe ní kọ̀rọ̀ àwọn èèyàn pé wà dádì màálù là á pa ọmọ ní kò sí wàhálà mọ̀mọ́ ẹjọ́ kí ni ká pa torí atẹ́gùn lè máa bọ́ta orí ẹmu ẹ bá a tọ́ fún à mo ti wà allergic so rẹ mọ̀ ara mi ò boru mọ́ ẹ má bínú ẹ wo tí mo wá sí US ń bẹ̀ yẹn èmi náà gbójútù sára abẹ́ ẹ̀fẹ́ bẹ́ẹ̀ ara mi ò boru mọ́ orí mi báyìí ògbóni fún Jésù náà mọ̀mọ́ kí ni bóun la ṣe fẹ́ sí ìnáwó ìbáyìí ẹ bá mú fòmí kejì yẹn. Ọlọ́run ọba tó bẹ̀rẹ̀. Èmi mọ̀ pé yóò yọrí rẹ̀. Àmín. Mo mọ̀ pé yóò gẹ̀ẹ́rì ara rẹ̀. Èèyàn mélòó ló ń wò lọ́wọ́ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀. 3,500. 3.5. Ó yá mò ń gbọ́ yín mọ̀. Ó ṣe drop ní 5,000 tẹ́lẹ̀. Ó yá mò ń gbọ́. Màmá bò lè fẹ́ ká ṣe ìnáwó yìí. Mo fẹ́ kí gbogbo wọn kí wọ́n gbà wípé Ọlọ́run ń bẹ láàyè. Ọlọ́run ni alágbára ńlá. Má sọ o. Ṣùgbọ́n wá a fi wípé yìí àwọn bá pain and pressure. Pain and treasure and pleasure. Àwọn tí wọ́n ní ìpèníjà ojú àwọn ni wọ́n ń bọ̀ láti wá kọrin tó olórin máa pọ̀ àwọn kan máa látọ̀dọ̀ màmá ọ̀dọ̀ àwọn èèyàn máa pọ̀ gan ṣùgbọ́n àwọn guys yẹn wọ́n ní ìpèníjà ojú gbogbo wọn ẹ̀rì wọn lọ́jọ́ yẹn wọ́n bọ̀ wá kọrin àgbàrinṣẹ́ so à ní pé donation kan lónìí bẹ́ẹ̀ tó bá wù wá láti support foundation fúnra rẹ̀ ògbóni fọ́lọ́run ọ̀la Tuesday la tó máa pẹ́ donation fún ìsílé màmá ọ̀la Tuesday la máa pẹ́ donation fún ìsílé màmá a gbọ́dọ̀ sílé yìí ilé tó yẹ kán sí ni ilé tó yẹ ká dáná kí wọ́n ta tẹ́ǹtì ẹ̀yin bàbá wa tẹ́ jẹ́ òṣèré ẹ jọ̀ọ́ ẹ á bá màmá yọ̀ inú màmá ó tún dùn tán bá rí àwọn òṣèré ẹgbẹ́ wọn. ó yá màmá ẹ sọ báyìí wọ́n wò yìí ẹ súnmọ́ wọn. Ẹ̀yin èèyàn mi gbogbo. Ìyẹn àwọn ẹ̀ẹ́dẹ́gbẹ́ máa ń ṣe. Gbogbo ẹgbẹ́ òṣèré. Gbogbo àwọn ẹgbẹ́ òṣèré ẹ dìde ẹ ràn mí lọ́wọ́ ẹ jẹ́ ká jọ ṣe nítorí pé ẹ̀yin Ọlọ́run ẹ ti jẹ́ wo ara yín ẹ ti fi ara yín hàn Ọlọ́run pé mo fẹ́ rí agbára yín mo fẹ́ kí agbára Ọlọ́run kó fara hàn nínú ayé kálukú mo fẹ́ kó yẹ gbogbo wa kí gbogbo wa kínú wa kó dùn ẹ jọ mo fẹ́ kí kálukú wa mo fẹ́ kẹ́ yọ sí mi mo fẹ́ kẹ́ yọjú sí mi mo fẹ́ kẹ́ yẹwé sí mi lọ́jọ́ wo màmá. ní ọjọ́ Thursday. ọjọ́ Thursday màmá kí ló fẹ́ ṣẹlẹ̀ ní Thursday bí báyìí. àjọ náà ni mo ilé yìí mo sọ. ẹ sọ pé ilé mi. ilé mi. ẹ tún sọ. ilé mi Adéníkẹ́. ẹ nílé mi mo fẹ́ sílé mi tí Ọlọ́run kọ fún mi ó yẹ sọ bẹ́ẹ̀. ọkọ ṣe lé mi lọ́wọ́ ó ṣe fún mi bẹ́ẹ̀ ìwọ Ọlọ́run ṣe mo fẹ́ kí gbogbo ayé ó fẹ́ bá mi rí wọ́n mọ̀ pé Ọlọ́run ń bẹ láàyè Ọlọ́run ń bẹ láàyè Ọlọ́run jẹ́rìí ara rẹ̀ ọba tó fira rẹ̀ hàn ọba tó ṣèfẹ́ rẹ̀ hàn ayérayé mo fẹ́ kí gbogbo yín mo fẹ́ kẹ́ bá mi dúpẹ́ mo fẹ́ kẹ́ bá mi dúpẹ́ mo fẹ́ kẹ́ bá mi mọ̀ mo fẹ́ kẹ́ bá mi yọ̀ mo fẹ́ kẹ́ bá mi yọ̀ mo fẹ́ kẹ́ bá mi yọ̀ ẹ bá mi yọ̀ o gbogbo kálukú náà ni yóò láyọ̀ lórúkọ Àmín Jésù. gbogbo kálukú ni yóò yà láyọ̀ lórúkọ Àmín Jésù. ayọ̀ kálukú ò ní tìbàjẹ́ Àmín Jésù. ó lọ fẹ́ àkàtà Ọlọ́run yóò di kálukú Àmín Jésù. ó ní mo fẹ́ rí kálukú o mo fẹ́ rí yín o ẹ ṣé wo. ẹ̀yin tá a bá ń bọ̀ láti ibikíbi ẹgbẹ́ àlàyé yìí gbogbo ẹni tó ń bọ̀ ẹ déwò road Ìbàdàn tẹ́ ẹ bá ti déwò road Ìbàdàn ẹ gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ ẹ dé Ìwó road Ìbàdàn tẹ́ ẹ bá ti déwò road Ìbàdàn ẹ gbé wọ mọ́tò tó lọ sí Ẹgbẹ́dá Olúwo mọ́tò tó lọ síbo Ẹgbẹ́dá Olúwo ẹ sọ fún mọ́tò pé Olúwo lẹ ti máa bọ́ọ̀lẹ̀ Olúwo lẹ ti máa bọ́ọ̀lẹ̀ ẹ bá ti bọ́ọ̀lẹ̀ ní Olúwo ẹ fònà méjèèjì ẹ fò express méjèèjì ẹ ti rí àwọn ọlọ́kadà lọ́ọ̀kan àti fún àwọn ọlọ́kadà yẹn pé àgbàlá Gabriel ń lọ tẹ bá ti dágbàlá Gabriel ẹ ti dọ́dọ̀ mọ̀mọ́
kí lẹ wá ṣe àwa fún sí ilé ni wọ́n ní ilé mọ̀mọ́ nìyẹn láìpẹ́ láì jìnnà ilé màmá náà máa lórúkọ ń bì báyìí tó bá ti ilé màmá máa lórúkọ bẹ́ẹ̀ ni ó máa gbọ́ níbo lẹ́ ń lọ à ń lọ lé Iyabeji ọ̀pọ̀lọpọ̀ ò tí ì mọ̀ ní junction bẹ́ẹ̀ látọ̀lá lọ náà wọ́n ti mọ̀ torí tó máa ti ń bọ̀ lọ́la sálọ́mù bá ti di pé wọ́n ń sìnà wá ní àkíló ń ṣẹlẹ̀ wọn máa já wọn tó pé ṣóòṣì ládùúgbò ni ṣé kò yẹ kó ti yí ẹni pé mọ̀mọ́ kan tó ń ṣeré yẹn Ọlọ́run kọ́lé fún wọn ní àdúgbò mọ̀pó so tó bá ti ń bọ̀ látọ̀lúwọ̀n yẹn gbọ́kadà Àgbàlá Gabriel àbí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ béèrè lórí WhatsApp ẹ lọ chaati nọ́mbà mi ní WhatsApp ẹ lọ chaati ní WhatsApp 07054900751 07054900751 account number ti wà ń bẹ̀ kí la fẹ́ ṣe lórí ìnáwó mo ti láàpẹ donation lénìí bẹ̀tẹ̀ lómi lè rò pé àìrọ́ o èmi ni màá gbé ráìsì ìnáwó èmi màá gbé sáà Ọlọ́run ń gbọ́ irú ilé ìkòyẹ kéèyàn mọ́ pa màálù fún bíi pé màmá ń ṣe bẹ́ẹ̀ dè ní bíi pé ọjọ́ ayọ̀ tipẹ́tipẹ́ ó ṣe kí ni ó dé ẹnìkan sàmì ọjọ́ ayọ̀ rẹ máa dé ó sàmì ọjọ́ ayọ̀ rẹ máa dé ẹgbẹ́ Ìyálájé courtroom ẹ ṣe púpọ̀ ní ọ̀rọ̀ yìí ẹ ṣe gan a lè gbàgbé ní tẹ́ ẹ ṣe close to 2 million lẹgbẹ́ yín donate ẹ ní jábọ̀ ẹgbẹ́ Ìyálájé gbogbo ẹni tó ti lọ́wọ́ ní oṣù yìí orí burúkú ò ní bá yín ìdààmú ò ní bá yín ẹ ra ànúbà náà ẹ gbọ́ ìwọ tó fẹ́ rí mi fún àdúà àbó fẹ́ rí mi fún support tó wá ń chat mi ẹ̀sùn mọ́bí dẹ̀ tó wá ń chat mi chat mi ni mo fẹ́ reply ó bá wá chọ́ọ̀chì gbogbo àwọn tí Jésù ń wòsàn Eiders kan wá bá Jésù àbí Jésù ń lọ ó pàdé wọn kò sẹ́yìn tí ń pe Jésù lórí fóònù tí ẹ̀sìn láyé ìgbà yẹn ká ní wọ́n ń pe Jésù lórí fóònù kọ́ mi ò ló fẹ́ gbé so òun pè fún àdúrà òun àtàtì mi ti kún mi tẹ̀ mọ́ iye tí màá reply everyday ló ń pile up you're calling for prayer you're calling for support ẹbí àǹtí lè ní àti lókè ẹ wá gbogbo bàtí ẹ̀ ń pè tẹ́ni tó mú yín wá ń pè kí lálá lè ṣe alábísí bá àlè wọ́n kí lè wá ṣe wọ́n wá nígbà tẹ́ wá sọ́lọ́ ṣe àbí òṣèlú kì í ṣègbéraga ni pé mo sọ wọn pé àlè wá ìgbéraga kọ́ o Ọlọ́run alààyè ń gbọ́ kí wọ́n tó wá a ní kéèsì 35 ńlẹ̀ tá a pẹ́ǹdì bó ṣe wá bí iṣẹ́ wọn ṣe bẹ̀rẹ̀ gbé òye mi mo ṣàǹkọ́ lọ́n gba ọkọ̀ ògo so o wá ń tẹ̀sí ẹjọ́ èmi náà ní ìdí àánú jọ ní bó mo ṣe fẹ́ kà á a ti sílé already wọ́n ní táfi mọ́ sílé a ti sí ṣọ́ọ̀bù a ti sí ẹ má wọ̀rí àti ṣọ́ọ̀bù ti sí a ti kàn ọjà ti wà ká sílé lókù ní tí màmú ó jẹ yọ Ọlọ́run máa ṣe nǹkan dùnú ni èmi gan fọwọ́ sí ẹja sílé yìí kèé ṣènáwó òsì kèé èèyàn sanwó yẹn nù gbogbo ẹni tó lọ́wọ́ sí àti sí wọ́n máa sí nǹkan rere nílé wọn ní ọdún tó parí ṣẹ́rí sísí yẹn is not wasting of money ayọ̀ ni pé àwọn èèyàn wá kí mọ̀mọ́ wọ́n bá mọ̀mọ́ yọ̀ só dìgbà téèyàn bá kú kẹ́ ẹ tó péjọ lórí èèyàn ni só dìgbà tẹ́ni yẹn bá kú ni àwọn ó dára ká máa péjọ pọ̀ láti celebrate èèyàn ẹ jẹ́ á péjọ ká celebrate wọn tẹ́mi bá wá jọ̀wọ́ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń bọ̀ lọ́jọ́ yẹn tó bá ti ń bọ̀ mẹ́ńfúlọ́pù díẹ̀ dání mọ̀mọ́ ẹ gbà fi lé mọ̀mọ́ lọ́wọ́ nǹkan ayọ̀ lẹ́ ń ṣe nǹkan tí mọ̀mọ́ rò táwọn ó ṣe láyé rè é bá ti ẹ̀ ń rògbòn wọn àròdé báyìí wọn àròdé ọkọ̀ tó ṣẹlẹ̀ láàrin oṣù kan a month òní nílé ìpọ́sù kan ṣé mo láwọn tó kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ yẹn ṣé kẹ́ẹ̀dì oró ló máa gbé ṣé gúrùpù yín dẹ́ fún mọ̀mọ́ màálù ṣé lùbọ̀ lẹ fẹ́ gbé ṣé tẹ́ǹtì lẹ fẹ́ gbé á sì lé eléyìí ilé tó ní bọ́ọ̀ tó ní kọ́ńpáǹdì ẹ wá ṣé wọ́n ti gbé géètì dé wọ́n ní ìrọ̀lẹ́ ìlú àwọn náà ń gbé bọ̀. wọ́n ń gbé géètì bọ̀ ilé tó ní bọ́ọ̀ ilé tó rán omi sókè báyìí jẹnẹrétọ̀ tuntun ẹni tí ò kan tó tẹ́lẹ̀ gan sí ìbọ̀rẹ̀ ilé tó ní kọ́ńpáǹdì báyìí
ẹ bá ń wọlé lẹ́rẹ̀ ilé tó ní ìtìtò báyìí a gbọ́dọ̀ ṣí o ẹ má bọ̀. tó bá di ọ̀la a máa wá sọ̀nà kí ló tún bá gbé dé tó bá tún di ọ̀la ẹ wà rí fáànù fún sátàárọ̀ ó sì jẹ́ sún àmàlà kan ẹ ti bá tiẹ̀ jẹ òṣùwà alágbèsè sẹ́yìn àbúrú ó yẹ gbìyànjú agbára màmá sẹ́nu yín dùn. inú mi dùn o. ṣe é ṣùọ́. inú mi dùn o. are you sure? inú mi dùn. màmá kò lẹ́sìn tó lọ ní Thursday. ẹ dùn. ẹ rí i pé ọlọ́run ló fara hàn. ẹ rí ijó. ẹ rí ijó. Odidi fáànù mi. ẹ fi panápaná o. Odidi fáànù mi. jáde ẹ fi panápaná o. Sódà mọ́ mi. màmá ejò. Àwọn ẹ̀ṣọ́ kan lè jó náà. Ẹ dé gba fáànù rẹ̀ ẹ ti sí mi. Ẹ dé gba kí màmá náà gbà. One bag of rice. One bag of rice. ilé Kí lórúkọ wọn jàre? Kí lórúkọ wọn? Adérónkẹ́. Ẹ dé súre fún ẹ bá ń sún. Adérónkẹ́. Adérónkẹ́. Irọ́ orúkọ yòókù lè yọ mí lẹ́yìn. Adébíni. Adérónkẹ́. Adérónkẹ́ ni olóko. Ó yẹ pé sídẹ̀ súnmọ́ bí máa kọ́lẹ̀. One bag of rice àbí? Bẹ́ẹ̀ni. Adékìlẹ̀ pé? Adérónkẹ́. Adérónkẹ́ kìíní. Adérónkẹ́ ráìsì ò ní tán lọ́rọ̀ yín. Jésù àmín Jésù àmín Jésù. Ráìsì ò ní tán lọ́rọ̀. Makeup artist, ó yá ká máa bọ̀ ẹ máa bọ̀ wá. Ó yá ẹ máa bọ̀ wá. Ó yá. Ráìsì báàgì tó ti dúró. Makeup artist ti wà. Gbogbo sọ́ọ̀sì wa ní òbá wọn yọ. Sọ́ọ̀sì wa lọ́jọ́ báàgì mẹ́rin. Àwọn ọ̀jẹ̀ ń bẹ́ ńlẹ̀. Nǹkan tí ìyá lòkù sọ lórí fóònù yẹn, ó ní gbogbo ṣọ́ọ̀ṣì lásán, ó ní báàgì ráìsì kan wọ́n máa ń jẹ́ tán o. Báàgì ráìsì. Àwọn èwe wa gan-an jẹ. One bag. Àwọn gan-an jẹ báàgì gàtà èwe. Kí lẹ pé? No, mo ní àwọn ìwé one bag Ó yẹ ẹ máa sọ̀rọ̀ jàre ẹ̀ ní bíbà ló jẹ́. Ilé ìyá máa ṣí. Màmá wà láyé ẹja celebrate wọn lélẹ̀. Ògo ni fún Jésù. Ẹ bá ń wò ó. 10,000 for housewarming. 10,000 for housewarming máa kọ́ lẹ̀ báwọn. A ti rí báàgì ráìsì kan. Ẹnìkan ló máa ṣe makeup. Ẹnìkan 10,000 ó yá. Ó yá. Account number ti wà ń bẹ̀. Màálù lápá tó gbó dáadáa 400 ni. Ẹnìkan ó rà fún mọ̀mọ́. Ẹnìkan ní bíbá wọn lè pé èlò ní dọ́sìn chíà. Èlò ń dọ́sìn chíà 2,000 náà gba dọ́sìn chíà báyìí. Ẹ fún ọ méjì. Ìwọ nìkan tán àǹtí ìwà jẹ́yàn. Wa o fún mọ̀mọ́ ní dọ́sìn chíà kí ló fẹ́ mi náà. Ẹ fi nǹkan náà dùn ọkàn yóò balẹ̀. Ẹ rà àánú bá àǹtí mi. Ẹ àti bẹ̀rẹ̀ náà lè wá ni bẹ́ẹ̀ bá kú mu. Àbẹ́yàn bá dákẹ́. Àyè bá dákẹ́. Èwo ni kéèyàn dákẹ́. Abẹ́yìn tí a báyìí. Tẹlifíṣàn ló kù báyìí. Ẹni tó ló máa gbé electronics wá ní àdúródè. 5K. 5,000 has been sent for food. 5,000 ẹ̀rà àánú bá máa kọ́. 20K for housewarming. 20,000 for housewarming. 20K fún housewarming. Ó yá. Màálù odidi kan 400,000 ní. Wọ́n bá pa màálù odidi kan ó tó bẹ ojú bẹ́ẹ̀ lọ. Kì í ṣègbà téèyàn bá tó kú náà máa ń pa màálù. Ẹja celebrate tó wà láyé. 6,000 for bottled water. 6,000 for bottled water. Ẹ fún wọn láka nọ́mbà. Account number yẹn is 01-991-31544. Account number is 0. Inú mi dùn gan. Gbogbo èyí tẹ́ ẹ ṣe léyìí ẹ ní rí ìbànújẹ́. Wọ́n gbé ìpè ọjọ́ kìíní àná jáde. Ìpè tí a pè mí lọ́jọ́ tí ayé sú mi. Iṣẹ́ ìlú ni mo gbé dání. Ìlú ò wá lọ mọ́ mo wá jókòó. Olúwa kí ló fẹ́ kí n ṣe? Áńgẹ́lì yẹn yọ sí mi pé idà tí bàbá rẹ gbé lẹ̀ tó fi kú ó yá lọ gbé. Mo níjàwó ó ní idà yìí pọ̀. Mo ní Olúwa sójú òní tì mí. Wọ́n ní bí mo ti wà pẹ̀lú àwọn aṣáájú. Ó ní màá pẹ̀lú rẹ̀. Ó ní kọjá lọ sórí òkè ìlú àjìnàrè. Mo dórí òkè ìlú àjìnàrè. Ó ní ìlà hàn mi. Wọ́n sì kọ́ mi ní ìlà àṣẹ. Olúwa kí lélẹ́yìí ó ní tí n bá ti fi ẹnu mi wí. Ó ní bẹ́ẹ̀ ni ó máa ṣẹ. Mo ní màmá àkọlé fún yín ó ṣeé ṣe. Ó dẹ̀ ṣeé ṣe. Mo ní màmá ẹ̀rìn màmá sì rìn. Kì í ṣe pa ayé ìpa májẹ̀mú Ọlọ́run.
mo fi ẹnu yẹn súre fún gbogbo èyí tẹ̀ ń wò wá pé gbogbo tá ẹ ti fi agbára ṣe gbogbo tá ẹ ti fi ìlàkàkà ṣe àánú òyìnbó ẹ̀ fún yín. wọ́n yá ta ló tún kọ́mẹ́ǹtì. 1 bag of rice. 1 bag of rice mi ó ti tán. 10,000 kan 20,000 kan. 1 bag of rice 10k kan 20k kan except 4,000. ẹ̀rọ àánú bàbá ló bless you ló bless you ẹ ṣe ẹnìkan náà fún 4,000 bí ó yá ẹ máa kọ́mẹ́ǹtì ó yára ta ló tún wà ń bẹ̀ ó yá wọ́n ní bag rice lọ 10k 20 gbọ̀nsẹ̀ àlàápà màálù ṣe 2,000 naira. àwọn kílùdà ìgbélẹ̀wà ẹ ó yé náà ẹ ó yé náà ẹ wà báyìí kẹ́ ẹ dùn báyìí. ṣe dáa pọ̀ jù báyìí lọ làwọn lè kú wa ó yá kí ló tún fọ ó yá máa kà á agbẹnu sí ìtọ́ntọ́ àdúró pé ẹran méjìlá mo fi máa ń jẹ àmàlà ẹran méjìlá àmàlà mẹ́wàá. ajẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń sọ lẹ́ ṣe ń jẹ́ ajẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń sọ lẹ́ ṣe ń jẹ́. tọ́tí tọ́sídẹ̀ẹ́ máa yàtọ̀ o ṣó ń di ẹnu. ẹ ti kí ẹ̀sìpá inú ni dájú. inú mi yóò gbọ́ jẹ́ màmá àjọ máa wò lẹ́jẹ̀. ẹni wọn gbogbo ẹ̀ ó yá máa kọ́mẹ́ǹtì ẹ máa àtúmọ̀ celebration lọ́la fún ìṣílẹ̀ náà ni àgbà tẹ́ǹtì àwọn aláṣẹ a máa múnú mọ̀mọ́ dùn gbogbo èyí tẹ̀ múnú ìyá ìdùn inú tí náà máa dùn káàmì Jésù. ó yá a ní fẹ́ máa lọ ògo ni fún Jésù ògo ni fún Jésù ìyá mẹ́rin ló ń wò ó 3 years. ògo ni fún Jésù àwọn ẹ̀fẹ́ múnú mọ̀mọ́ dùn délẹ̀ ògo ni fún Jésù ògo ni fún Jésù a sì lé a sì àlàásì lórúkọ Jésù. 5,000. mo lè ti gbé sí lónìí discover ẹ má ìpè wá ń ṣe láìpù lọ́wọ́ ẹ mú pè báyìí ẹ má jẹ́ kí láìpù yẹn pọ̀ sí náà. Olúwa ṣe bọ́tù wọ́tà abẹ́rẹ́ ọ̀tà bàbá. 10,000. 10,000. Ṣọlá Elizabeth. Ṣọlá Elizabeth ẹ̀ ní mọ̀bàlódé. Ṣé màmá ní personal phone? Yetunde. Ṣé màmá ní phone? Yetunde Olúkọládé 5,000. Yetunde kini? Yetunde Olúkọládé 500 naira. Yetunde Adékọ́lá 500 naira. Olúkọládé 500 naira. Wọ́n ṣe ń bẹ ẹni ẹlẹ́ni. Sọ̀rọ̀ bóyá sí oṣù ní í ṣe. Yínká Oyèdélé 5,000. Wọ́n ti ń gbé bẹ́ẹ̀dì dáná. Wọ́n ní wọ́n ní bẹ́ẹ̀ gbé dé náà sọ ìrọ̀lẹ́ ìnáná gbé bọ̀. Fóònù bọ̀dá ẹ̀ ti wá ń ṣe rẹ̀. Ó yẹ bá ti gbé dé náà. Ó kè bóyá ó dọ̀kún mú wọn. Bóyá wọ́n dẹ̀ ti ń pè é. Bóyá wọ́n ti ń pè pèpè dáàmú. Bóyá wọ́n ti ń pè. Bóyá wọ́n ti ń pè. Ta tún ni. Ó ti wá. Ó ti wá padà. Bẹ́ẹ̀ni sir. Sọ ní sórí ẹ̀gbẹ́lẹ̀. Gbogbo ẹ̀yin tí a gbọ́ lé nẹ́tíwọ́ọ̀kì yẹn, ẹ má jẹ́ sọ̀rọ̀. God bless you. Ó yẹ máa máa ka comment. Mélòó? 1,000. 1,000 naira. Mélòó wà? Bọ́lá hàn kìíní kan 1,000. Mélòó wà? 2,002. Bí nẹ́tíwọ̀kì ẹ̀ ṣe lọ ó dúró. Nẹ́tíwọ́ọ̀kì ló lọ padà o. Ó yá, mo ti láàrin sí donation lénìí. Ẹjọ́ dọ̀la. Òtá rí o. Fágbóhùn Adédúró 10,000. Fágbóhùn Adé. Dúró. 10,000. Ó yẹ máa fọ́ 10,000. Fágbóhùn Ọlọ́run máa gbóhùn yín. Àyànfẹ́ Royal Concept 10,000. Àyànfẹ́ Royal Concept ẹ̀rà ànúgbà. Wọ́n tún lọ́wọ́ sí ìnáwó. Kí lẹ̀ ń sọ náà ń pè ní? Tọ́lọ́ ń bá dé tó bá lóhùn dé. Kí ni ń jèbù? Kí ló ń jẹ́ ogun? Kí ló ń jẹ́ pé tọ́lọ́ ń bá lóhùn dé? Kí ló ń jẹ́ àná rẹ̀ nígbà tó ń lóhùn dé? Olúwa ṣeun 5,000. Olúwa ṣeun 5,000. Fún mi Olúsọjí 5,000. Mojísọ́lá Ayọ̀délé 5,000. Owó ni ẹ fún wa ní násì. Ẹ ló lẹ pé. Mojísọ́lá Olúwaṣeun 5,000. Olúwaṣeun Mojísọ́lá. Ọlá Ìtàn Ìdòwú 5,000. Ọlá Ìtàn Ìdòwú 5,000 ẹ̀rà ànúgbà.
Rẹ̀mí Àlàbí 10,000. Rẹ̀mí Àlàbí 10K ẹ ra àánú gbà. Wọ́n ní ṣe fẹ́ fáwọn lówó ni. Àǹtí Násì èmi gẹ́gẹ́ ní fún wa gbé. Èló lẹ pé ẹ̀yà. Ó yá. Okay. Daddy, wọ́n ní gbogbo ìgbà làwọn ń sẹ́ǹdì owó fún yín fáwọn èèyàn yín táwọn sọ pé kẹ́ má dárúkọ àwọn. Kẹ́ wojú ẹni tó sẹ́ǹdì sí mi dáadáa. Mo wojú náà. Onítíátà mi wọ́n lásì ṣùgbọ́n Aluko. Sẹ́yìn ni. Ẹ̀yin màmá wa pọ̀ ń bẹ̀ yẹn. Ẹ má wọ̀rí tí má lórí WhatsApp mi máa lọ wò ẹ jẹ́ n parí ètò tí má ti wọlé WhatsApp ẹ wá pè mí màá rí yín. Ẹ má bínú ìyá wa ẹ ṣàṣeyọrí gẹ̀ẹ́sì kí ló kù ń bẹ̀. Ẹnìkan ni ó gbé màálù fún màmá ibi tágbára Ọlọ́run wà náà ẹnì kó ra màálù fún wọn. Ẹ á gba iṣẹ́. Ayẹni Bukola 2,000. Ó yá 2K. Princess Adebisi 10,000. Ọlánìkẹ́ Ọláìyá 10,000. Ṣé ti gbọ́ 10K méjì 2K kan ẹ ra àánú gbà. Ó yẹ ẹ má bá wa wò ó a máa sílé eléyìí a sílé eléyìí ó yà já ẹ̀ǹdẹ̀ fún màgbà 2,000. 2,000 kan ìgé orí ọ̀fẹ́ náà yóò dì í mú ẹ̀yin tí ẹ bá wò ẹ lọ tún wò láti bẹ̀rẹ̀ ògo ni fọ́nà lókè ọ̀run. Ẹ ṣé o àdúpẹ́ à ń bọ̀ láìpẹ́ dọ́là a máa sílé ní Thursday ìwọ náà wà ń bẹ̀. Ní chọ́ọ̀chì wa a máa bẹ̀rẹ̀ àwẹ̀ 31 days ní Wednesday ìwọ náà wà ń bẹ̀ yes. Florence 20K. Florence 20K ẹ̀ ní rí dàmú ẹ̀ rà mú gbà. Owó yẹn ó bẹ́ẹ̀ lùbọ́ àti ráìsì lọ. Yẹlé 10,000. Yẹlé 10,000. Yẹlé 10K. Alájà Ayọ̀ 20,000. Alájà Ayọ̀ 20K. Zainab 2,000. Jamiu Ìṣọ̀lá 3,000. Ẹnìkan sọ pé 20,000 for foundation and the crew. For 20,000 fún foundation and the crew ẹ mọ̀ wọ́rí èmi ò ní yọ ń bẹ̀ àwọn crew mélòó ni sẹ́ẹ̀tò 20. Babalọlá Alice 20,000. Crew ẹ jẹ́ sọ̀rọ̀. Mélòó ni ẹ para yín dáadáa. Gbogbo ẹ̀yin tẹ̀ wá ń bí báyìí mélòó ni báyìí. Crew wa ò ju 24 lọ àti ìlú 24. Gbogbo crew ta ní ò ju 24 lọ wọ́n dẹ̀ fọ́yìn crew ní 20,000. Ó yẹ ẹ ṣàdúrà fún ẹ dẹnu àdúrà bò wọ́n. Orúkọ Jésù ni àdúrà. Olúwa ní í ṣe ọmọ yóò balẹ̀ Jésù Olúwa. 5,000 Adéyínfá. 5K ẹ̀kọ́ ní owó mọ̀mọ́ 5K. Oyètúbùkì 10,000. Oyètúbùkì 10,000 20,000 ẹ̀kọ́ yìí fáwọn crew ni. Yorùbá no ìṣẹ̀lẹ̀ yọ yes foundation 5,000. 5K ìnáwó màmá ó yá ó ṣẹjọ ó náwó yá. Bọ́láhàn 1,000. Bọ́láhàn 1,000 ọ̀rọ̀ mi gbàjókòó ẹnìkan ní kílípì pásẹ̀ ìwájú irọ́. Ẹgbẹ́dèyí Kẹ́hìndé 10,000. Ẹgbẹ́dèyí ẹ̀rà ànúgbà ẹ̀ẹ́nì rí dànù lọ́gán tí ó dé. Ọlọ́mọdé kó ìwọ̀ fún mi. 5,000. 5,000. Ẹjọ́ ẹ̀jẹ̀ bá lo bẹ́ẹ̀sì ẹ̀ máa gbé lẹ́yìn. Èyí tó bá jẹ́ fún crew ẹ bá wa kọ̀ ọ́ tọ̀. Ẹyọ kan náà ní foundation náà. Sójú ọ̀rọ̀ ni. Fánù. Wọ́n gé nǹkan ni. Fánù. Ó yá. Ẹ bá wa kà á. Nígbà náà ẹja máa lọ, orí ọ̀fẹ́ Jésù yóò dì í mú. Àmín Jésù. Ẹnìkan tí ó gbé màálù Olúwa fi ránṣẹ́ sí wa. Àmín Jésù. Ẹnìkan tí màálù ní kókó. Ẹnìkan tí ó gbé màálù Olúwa fi ránṣẹ́. Àmín Jésù. Foundation kó máa tẹ̀síwájú. Àmín Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ ti lọ́wọ́ sí ọ̀run fi ọkàn yín balẹ̀. Àmín Jésù. Ọ̀run fọkàn yín balẹ̀. Àmín Jésù. Ogun ṣẹ́ fún yín. Àmín Jésù. Bẹ́ẹ̀ ni yóò rí. Àmín Jésù Olúwa wa. Àmín. Nígbà tí mò ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé àwọn kan ní ìdàdúà tí wọ́n ń text mi pé mélòó mo fẹ́ kà
tí mo ní à if you need prayer come to our church ṣe pé àwọn kan wà ní overs tí wọ́n lè wá sí Nàìjíríà nítorí prayer àwọn yẹn ẹ kàn send voice note ntẹ́ ẹ nílò àdúrà fún àti fẹ́ wọnú àwẹ̀ ní ọ̀túnla Wednesday ẹ kàn send voice note bẹ́ẹ̀ bá tẹ̀ rí mi bá sọ̀rọ̀ ẹ send voice note bó pẹ́ bóyá màá ka voice note yẹn bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí I have 900 plus message ibi tí mo dáhùn rẹ̀ dé lọ́sàn-án yìí nìyẹn mo wà ní bedroom mo ń toilet mo tún dáhùn message I have 900 plus message tó dúró WhatsApp tí mi tí ì sí ẹ má fi yẹn bínú ẹ má fi yẹn bínú gbogbo ẹ̀yin tẹ́ bá ti understand kéèyàn dókè ẹ ti mọ tó gbà kéèyàn tó dókè òkè òyìn sí o wàhálà lókè bẹ́ẹ̀ ni o èyàn ò ní ráyè kankan hardly ni mo fi ní time fúnra mi láti rest ẹ má bínú if you want to speak to me ẹ máa send the voice note olórí bàbá ń bá rí ẹ kò wá lè wá church wa lẹ́pẹ́ dandan ó ṣàfẹ́rẹ́ ni wá church Wednesday àti Sunday nìkan la máa ń wà available church Wednesday and Sunday bẹ́ẹ̀ nínú àwẹ̀ yìí everyday ni màá wà ní church nínú àwẹ̀ yìí látọ̀ the 1st of March dé on the 31st everyday ni màá wà ní church fún prayer ó máa dá fún wa o ẹ rà nọ́mbà wa ẹ̀yin tẹ́ fáwọn crew foundation lówó ẹ ṣe o ṣùgbọ́n owó èmi ò ní fún yín o. àwọn dà sá. ẹ ṣe àmọ́ àgbà bẹ́ẹ̀. màá fún yín ní sí. 10,000 20,000 10K 20K 10,000 10K 1,000 1,000 ẹ máa kọ́ lẹ̀ wíyá owó òsì 20,000 720 20,000 720 yes 5,000 5K ẹ máa ṣíjọ ìgbà tán bá lọ ra ta tán bá ta tẹ́ǹtì tán bá gbàgbá tán bá ra òróró tán bá ra máa bí iyọ̀ gbogbo ẹ̀ àmọ̀bí ká dé àtúnbọ̀ láìpẹ́ lọ́la ẹ ṣé o ẹ ra ànúgbà ire o God bless you.